Olusegun David ọmọ Awoleye mo bọ́ ọ dúpẹ́ ọ̀rẹ́ kì í ya ọ̀rẹ́ ọjọ́ pẹ́ tá a ti bára wa bọ̀ ó dá mi lójú ohun tẹ́ni bá ṣe ní pínísí tá a fi dàgbà tá a wà yìí tá a láwọn ọmọ ọjọ́ bíi wípé ọjọ́ pẹ́ tá a ti ń bọ̀ rẹ̀ bọ̀. Dr. Olusegun ìránṣẹ́ Elédùmarè David ọmọ Awoleye náà ni mò ń bá dúpẹ́ o. ọkọ Esther ẹlẹ́yinjú ẹgẹ́ mi ọ̀wọ́n ni mò ń wí o. ọkọ Esther eléyín oge olójú oge ẹlẹ́sẹ̀ oge Dr. Olusegun náà ni mò ń dúpẹ́ fún lọ́wọ́ bọ́bọ́ dúpẹ́ bọ́bọ́ ọyọ̀ tó pọ̀ wípé ẹni rí ọjọ́ ìbí ẹ̀ láyé orí ọpẹ́ ló yẹ kó máa kọ èló ni kẹ́kàlẹ́ yín adépèlé ẹni tó ti náwó tó ti nára tó ti pèsè onírúurú kalẹ̀ wípé òun á ṣe lọ́jọ́ tí ọjọ́ ìbí òun bá pé gbogbo owó tó ná ọlá àtọlà tó ní ó padà wá gbọ̀rọ̀ alákejì kọjọ́ tó pé ni wípé ọrọ́jọ́ ìbí ẹ èyí tọ́pẹ́ Dr. Olusegun bọ́bọ́ ọyọ̀ púpọ̀. wọ́n ti pẹ́ lọ́wọ́ Jésù olóore orúkọ Jésù la fi ríre gbà lọ́wọ́ bàbá èèyàn ká tó fẹ́ fọwọ́sowọ́pọ̀ lórí wa ṣé bágbára rẹ̀ ló fi bá wọn jà tó gbé wa lékè. èmi ò yíyọ. Dr. Olusegun David ọmọ Awoleye o bí mi ò bá kọrin bí báwo dáwọ́ ọ̀dùnnú ajá wípé mo ti dalẹ̀ ọmọ Olusegun ni ìrìn àjò rẹ nílẹ̀ yìí nínú eré orin ijó ewì kò láfiwé olúwọba ló sọ ẹ́ di pásítọ̀ nígbẹ̀yìn ọ̀rọ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ lẹ́ẹ̀mọ̀ ìrìn àjò Olusegun títí dàsìkò yìí títí a fi ń sọ wípé ó di dókítà kò di dókítà ẹ̀tẹ́ tí bẹ̀lẹ̀ jẹ́ ná ẹ jẹ́ kí n kọ́kọ́ wú gbogbo ẹ̀ légbò ó ní lógójì ọdún tàbí pásítọ̀ Dr. Olusegun David ọmọ Awoleye tí agboolé Ayegbele Odo nígboro Ekan ńlá o bàbá tó bí ní jẹ́ ti Awoleye United Anglican Primary School nílé ìwé tó kọ́ lọ akúkú jọ wà nílé ìwé kan ni kíláàsì kan náà la jọ wà àjọ wọlé ni ọjọ́ Haúsá ó ti pẹ́ gbòòrò jíjẹ kò ní rọ́nú rárá ọjọ́ tá a ti ń bá bọ̀ ó jìnnà gbogbo ìgbà tá a fi jọ wà nílé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ni mo ti bẹ̀rẹ̀ sí ní jó ijó ìbílẹ̀ tọ́lúṣẹ́gun sì jẹ́ alùlùgbomi ẹ̀kọ́ tí lùlù fún mi ní kété tá a parí náà lọ sí ilé ìwé girama Ọbàjí comprehensive high school tí ń bẹ nígboro Ẹ̀kan ni mo wí o àjọ ń jẹun àjọ ń mu ni àjọ ń ṣeré káàkiri títí a fi parí ilé ìwé girama mi ò yé jójó òbílẹ̀ kò sì yé lùlùgbomi ẹ̀kọ́ fún mi nígbà náà réréré o ó lẹ́ni àkọ́kọ́ tó bẹ̀rẹ̀ sí lu drum set ní St. Peter's Anglican Church nígboro Ẹ̀kan tí a mọ̀ wípé kọ̀gá púpọ̀ ó kúrú wípé òun gan ní lu drum set lásìkò ọ̀hún ìrànlọ́gúnlọ́gún àwọn èèyàn fi ń wò lásìkò ọ̀hún ọjọ́ wọn lójú púpọ̀ jù ní kété tá a parí ó di wọ̀ nílùú Ọ̀fà ibẹ̀ ló ti lọ College of Health Technology láti lọ kọ́ ẹ̀kọ́ nípa ètò ìlera ní kété tó parí n ló ṣègbéyàwó nílùú Òkè Onígbín Esther láya gidi lọ́ọ̀dì ọkọ tolúwa bá fi tá lọ́rẹ́ òun gan ni wọ́n jọ ń gbé pọ̀ títí dàsìkò yìí Esteri ọ̀sọ̀mọ gidi púpọ̀ jù ṣùgbọ́n kó tó ṣègbéyàwó ó lọ ṣiṣẹ́ díẹ̀ níjọ̀ládọ̀ hospital tí ń bẹ nígboro Èkó tó sì ń tọ́jú onírúurú èèyàn ń bẹ̀ kó tó padà kúrò ní Nàìjíríà láti lọ ṣe dìgírì lókè òkun ibẹ̀ ló ti kọ́ ẹ̀kọ́ tó gba oyè Bachelor of Science in Community Medicine dídé tó padà sí Nàìjíríà ló dá ilé ìwòsàn The First Clinic and Maternity sí Ọ̀sìn Ọ̀kẹ̀tẹ̀ nílùú Ìlọrin Àfọ̀njá lọ́wọ́lọ́wọ́ Dr. Pastor Olusegun David Awoleye ní akọ̀wé owó fún gbogbo ilé ìwòsàn tí ń jẹ́ aládàáni ní Kwara State pátápátá o APAP ni mò ń wí Association of Private Allied Health Providers ni mò ń wí o Pastor Dr. Olusegun David Awoleye ó tẹ̀síwájú nínú ètò ẹ̀kọ́ ládòkè Akíntọ́lá University tí ń bẹ nígboro Ògbómọ̀ṣọ́ Ajílété ibi ó gbé jọkà tí wọ́n mú kọ́ yẹn gan ibẹ̀ ni ó ti gboyè Masters in Public Health tá a bá rà ní bálà ọ̀là kì í yá kíákíá nínú òfin nínú ọ̀la lọ́mọ pàǹdọ̀rọ̀ ń dàgbà síbẹ̀ Pastor Dr. Olusegun ó tún lọ sókè òkun láti gboyè ọ̀mọ̀wé PhD in Community Health Science ní kẹ́lẹ́ tó gboyè ọ̀mọ̀wé ló bá mú iṣẹ́ olùkọ́ ní fáfitì nìbàdàn Kwara State University ni mò ń wí ibẹ̀ ló ti ń kọ́ṣẹ́ olùkọ́ adjunct lecturer ni mò ń wí hun nítorí ìfẹ́ tó wá ní sí ìlú abínibí ẹ̀ ń ló ṣe wálé o lówó dé The First College of Health Technology Dutch Tech àti Dutch Tech Clinic and Maternity sígboro Ẹ̀kan
ó sì fi ó gboyè Institute of Public Health Professional oyè tó tún ga jù nínú ètò ẹ̀kọ́ ni mò ń wí hun. Ó tún gboyè Senior Professional Member of Institute of Information Management PIM ni mò ń wí o. Ọ̀kan lára ọmọ ẹgbẹ́ United States Community Health Practitioner ló jẹ́ ọmọ ẹgbẹ́ Global Association of Clinical Officers and Physician Association in Africa ló tún jẹ́. Ṣé ẹ rí wípé ó gboyè ó gbòye ọmọ ìgbìmọ̀ Private Community Health Practitioner of Nigeria and Registered Member of Community Health Practitioner of Nigeria ló jẹ́. Ṣé ẹ wá rí pé bí mo bá ní Ṣẹ́gun kàwé dé góńgó wípé ó gboyè olóye wípé lọ́pọlọ ṣé ẹ mọ̀ wípé ní ti kú rí ó tó gba sẹ́rẹ́ sọnù lọ́wọ́ òrìṣà. Dr. Pastor Olusegun ó ti ṣe bí agoni owó rẹ̀ ti wá dítọ́ o. Ó tún ṣiṣẹ́ ìránṣẹ́ ó ní olùdásílẹ̀ ilé ìjọsìn End Time Soldiers Ministry tá a mọ̀ sí Zion Assembly tí ń bẹ nílọrin Àfọ̀njá tó sì ní ẹ̀ka sí Kogi àti Ẹ̀kan tó jẹ́ ìlú bàbá rẹ̀. Ẹni ire Olúṣẹ́gun ó ń dáhùn àrà tó pọ̀. Ìgbà tá a rí tí wọ́n wá mi lọ́jọ́ sí tí wọ́n ní mo sọ̀rọ̀ síjọba Dr. Olusegun làwọn agbófinró kọ́kọ́ gbé nígbà tí wọ́n wá mi kiri. Òótọ́ ni pé wọn ò tì í mọ́lé nítorí iṣẹ́ tí ń ṣe ṣùgbọ́n ó náwó ó nára àtàwé àtàdúrà títí ó fi dórí owó ńláńlá tó ná lórí ẹjọ́ òun mi ò lè gbàgbé láéláé. Olúṣẹ́gun dábìrà tó pọ̀ bóyá òun gan ló ní ilé ìwé bóyá èmi ni ẹ lè mọ̀ yàtọ̀ rárá. Ó jẹ́ ẹni tí kó gbogbo èèyàn mọ́ra. Olúṣẹ́gun dábìrà tó pọ̀. Ọkọ Esther Awẹ́lẹ́wà lóbìnrin dúdú yẹmí ẹlẹ́yinjú ẹgẹ́ olójú oge ẹlẹ́sẹ̀ oge alára oge gbogbo ara oge mi ní jọ́jọ́ mi ní jọ́jọ́ mi ní. Kàn Ọlọ́run ọba òní jẹ́ òtẹ́ láéláé òní sẹ́kù nílé ayé àtẹ̀pẹ́lẹsẹ̀ tẹ̀nà wàá tẹlẹ̀ yí pápápá. Àṣeyí sàmọ́dún ọdún ayọ̀ lọ́ọ́ mọ̀ ṣe ọdún dùnnú ó lọ́ọ́ mọ̀ ṣe lágbára lọ́wọ́ Olúwa ọdún owó ọdún re orí rẹ ò ní burú o ayé rẹ ò ní doríkodò bí ẹ̀rọ afami àsìkò rẹ tó ti ń dùn yìí Ọlọ́run ọba wà níjẹ́ ó kan láéláé mọ́ bá ọyọ̀ tó pọ̀ kó o gbó bí olúgbógbó ti gbó kó o gbó bí olúgbógbó ti gbò kó o gbó bí àgbàkan tó gbógbógbó tó fọmọ owó sagbára ọmọ owó yáyáyá dọ́kínní àníkú owó àníkú ọ̀rọ̀ lọ́dọ̀ tẹ̀yìn Ọlọ́run ọba ò ní jẹ́ òrá máa yé wàá wá gbó bí àgbà alágbàún mo fẹ́ kó o sàmí wìtìwìtì. Bọ́dún bá ti ń dún pèrègùn amáwọ̀ mi ìwásáyé o. Igúnugún kan kì í kú ní rèwerèwe. Àkàlàǹgbò kì í lọ ní rèwerèwe. Ọdọọdún làárọ̀ rọ́gbọ́, ọdọọdún làárọ̀ àwùsà. Ọdọọdún làárọ̀ mọ̀bì lórí àtẹ. Ọdọọdún ni wàá mọ̀ yan fandafanda lójú àṣẹbí. Bó o bá ti ń ta yóò mọ̀ jóni lọ́lọ́ Olúwa ọba ò ní ṣọ̀fọ̀. Ọ̀rẹ́ mi ọ̀wọ́n o. Ẹlẹ́yinjú ẹgẹ́ mi ni mo wí o. Akuru yẹjọ́ apọ́nbẹ́pọ̀ rẹ eléyìí oge ẹlẹ́sẹ̀ oge alára oge gbogbo ara oge ní mi ní jọjọ́ mi nì. Abẹ́yín funfun bíi àlárì ọlọ́pọlọ pípẹ́ onílàákàyè ni ìmọ̀ ń bẹ lórí rẹ̀ tó pọ̀. Lọ́lá Ẹlẹ́dùmarè ò ní kánjú kú èmi ọba gbogbo akẹ́wì mo lóòní ṣìṣe lágbára lọ́wọ́ Olúwa ọba. Òdòdó ayọ̀ rẹ ò ní rẹ̀ dànù. Ọmọ alàgbà kú gẹ́gẹ́ sọ̀rọ̀ àgbáwulẹ́rìn ó kù éjèjì lọ ọmọ túmọ̀ yà bí èbù àkùrọ̀ ọmọ ọlọ́yẹ ẹ sọ̀rọ̀ ẹ sì kú òtútù sílẹ̀ ọmọ ọlọ́yẹ ọ̀gá ọmọ ọlọ́yẹ mọ̀nyí ọmọ hẹ̀hẹ̀hín ọmọ aríyẹ gbọ̀gbọ̀ ọmọ mẹ́kùnsúwá ọmọ mẹ́kùnsẹ́yìn ní kẹjọ́gun kọ́mọdé òláyè lọ ìmẹ̀dú ayígọ̀ ọmọ àkúnlá ẹsẹ̀ irọ́ pàápò ọmọ aríyẹ gbọ̀gbọ̀ ọmọ sọ̀rọ̀ kan ọmọ sọ̀rọ̀ amúmọ̀rì ọ̀pẹ̀ sọ̀rọ̀ ọ̀pá sísan lẹ́mọ̀ bẹ́rò rí mú ọmọ ọlọ́nà nínú abọ́ yọmínà kẹfọ́ bẹ́ẹ̀ bọ̀ ọmọ olómi kíkan gọ́ọ̀rọ̀ yè ọmọ olúwa àbá èyè ọmọ olómi kíkan gọ́ọ̀rọ̀ yè ìwà tó sọdún yìí wàá ṣe tẹ̀mí ìlágbára lọ́wọ́ Olúwa èmi ọ̀rẹ́ rẹ ọba kẹ́wì mo ní òdòdó ayọ̀ rẹ ò ní rẹ̀ dànù. ó ṣe ó ṣe ó